When Esabod was staging show for myself, my husband, and Baba Jesha, kini Iyabo Ojo ṣe ní comment section. Àtàwọn ọmọ ní theater. I have the evidence here, and I can show you guys here. Kini Iyabo Ojo ṣe ní comment section. Ẹ jẹ́ kí n fi iṣẹ́ tí Iyabo àtàwọn ọmọ ní theater kan ìwà tó ń wù, ẹ jẹ́ kí n fi hàn yín. I'll come back. Kẹ́ lè bá mọ̀ pé mo mọ ohun tí mo sọ. Kí ni headline tẹ́rí? Esabod official page Lizzy Anjorin / Baba Jesha. Chetiri Lizzy Anjorin / Baba Ijesha. Etiri kí lẹ rí tẹ́lẹ̀ yín ṣe? Gbogbo bí Esabod ṣe ń bully ọkọ mi tó ń bully mi. Chetiri kí lẹ rí tán ṣe? Mo ń bọ̀. Kí lẹ rí tí Iyabo náà ṣe? Kí lẹ rí tí Owell ń ṣe? Ṣé rí wọn under Esabod mo didi mo pamọ́ ni. Etiri eti mo yiwa gaslight. Etiri mi wà mi fi kokon nu wọn ṣe mi fi kokon nínú wọn ṣe yẹ̀yẹ́ rí ìgbésí ayé mi sí. You clean etiri eri pé Lizzy Anjorin versus Baba Jesha ní case Esabod on treat tó ń bully mi tó ń bully ọkọ mi like seriously Esabod ń bully ọmọ mi. See them laughing. Eri pé time yẹn náà ṣe case mi àti Baba Jesha tí mi ò bá fi lè hàn yín. Mo ti fi hàn àwọn blogger kankan rí pé kó wo nǹkan tó ń ṣe. If you're on Instagram that day, ẹ̀yin ará Facebook àti tẹ́ bá fẹ́ purọ́, ẹ máa sọ pé ẹ mọ joy. Ìjọ gbogbo wọn yìí àti Dayo àti Owell Àpékẹ́, ẹ rí mi kí n wá fi wọ́n ṣe ẹ̀yẹ rí. Ẹ rí mi kí n dá sí ọ̀rọ̀ wọn rí. Ẹ rí mi kí n tó shade sí wọn rí. Ẹ wò wọ́n. Ẹ wò wọ́n. Let me play you the video Esabod was playing that day that they were laughing. I have everything here. Gbogbo evidence ni mo bá yín tọ́jú. Because I've not seen this type of people in my life. Komo la kejì yín, ẹni tẹ́lẹ̀ jọ ṣiṣẹ́ kan náà kò ní issue. Ẹ̀dẹ̀ lọ síbẹ̀ ẹ̀dẹ̀ lọ rẹ́rìn. Ẹ̀dẹ̀ lọ rẹ́rìn. Ẹni yẹn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹ̀dẹ̀ tún mú ẹni yẹn, ẹ tún ṣe bí ká ní pé ẹni yẹn lẹ́ni bí. I don't go for people if you don't come for me. See the video Esabod was doing that day. Tó sọ pé bọ̀bọ́ yẹn tó fẹ́ Lizzy kò fowó oúnjẹ ẹlẹ̀. Ó ní wọ́n gbọ́kọ mọ́ lọ́wọ́. Wọ́n ṣe máa gbà wọ́n Lizzy náà lọ́wọ́ náà. Kí ló dé ní sùúrù? Ọjọ́ ẹni Esabod ń ṣe show tó ní ọ̀tá èmi àti Mr. Lawal ó là lè pé 2 years. Ìgbà tó yá ó ní a lè pé 5 years. Ọjọ́ Esabod ń ṣe show yìí. Ọjọ́ tí Esabod sọ ó jókòó kó tún ṣe show ilé show yẹn báyìí irun ṣe mọ́ lórí ó ní kílẹ̀tẹ̀ ṣe ní sùúrù òun mọ nǹkan tóun ṣe bóun ṣe wà yìí bọ̀bọ́ yẹn kò lè last bọ̀bọ́ yẹn ò ní stability bọ̀bọ́ yẹn àti Lizzy Anjorin wọn ò lè pé 5 years. I still fight for Dayo and she later update for you. Ṣé pé mo ń wò ni after tó ṣe kíní ẹ ti rí after tó ṣe kíní ṣé mi defend Dayo bí ṣé kò padà update for me. This is what they do. Ṣé gbogbo ìwà tó ń wù yìí ó ní spiritual consequence. I hope you know. Ẹ ń ṣèkà fún yàn ẹni ò ṣàbúrú fún yín rí ẹ̀dẹ̀ ń ṣe aburú fún. Esabod was mocking my husband that day. Esabod was mocking my husband. It was Ijesha / Lizzy Anjorin. Ẹ̀yin ti gbàgbé mi ò gbàgbé. But síbẹ̀síbẹ̀ mi ò fi búburú san búburú fún yín rí. Mi ò fi búburú. Ẹ wá rí pé mo máa ń jẹ́ kẹ́ ní long rope kí n tó wá fún nítorí tí n bá dé kò sí baba ńlá kan tó lè gbà yín lẹ́nu mi. I will post the video tonight. Ibi Esabod sọ pé ọ̀tá èmi àti Mr. Lawal lè pé 5 years. Iyabo Ojo was there laughing. Dayo was there laughing. Owell Àpékẹ́ was there laughing. Mo ko gbọ́n ma ti gbàgbé. Esabod bẹ́ẹ̀ ṣe sọ pé ọkọ tọ̀tá mi ń datọ́ pé mi ọ̀tá Mr. You all saw that anytime on Facebook you remember that video now. Esabod bẹ́ẹ̀ sì ní sóríṣiríṣi pé
kò lè gbọ́ ẹ bọ̀bọ́ yẹn ò ní stability bọ̀bọ́ yẹn ò lówó lọ́wọ́ ẹ tí ò róúnjẹ Esabod was mocking my husband that day and he said Lizzy ló bomi sí lẹ́sẹ̀ bọ̀bọ́ yẹn kọ́ ló gbé Lizzy ṣé bọ̀bọ́ yẹn tí ò kọ́lé inú ilé bọ̀bọ́ yẹn ni mo wà lẹ́nu. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nípa Dayọ̀ Amusa àti Allwell Adémọ́lá. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí gbẹ́nu tán o. ẹ mọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òṣèré tíátà Yorùbá òní wọ́n jẹ́. ẹ̀yin èèyàn wa wàhálà yóò wá pọ̀ jù. ẹ̀rí bí Lizzy Anjorin bí ó ṣe tú àṣírí àwọn èèyàn wọ̀nyí síta pátápátá. tó ẹ̀yin èèyàn wa ǹjẹ́ rò wípé nǹkan táwọn èèyàn wọ̀nyí ṣe sí Lizzy Anjorin ǹjẹ́ rò wípé ó tọ́nà bí ǹjẹ́ rò wípé ó dáa. ẹ̀yin èèyàn wa tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ yìí. ó dàbọ̀. báwo ẹ pera yín ní Nollywood olórúkọ ní kí ló tẹ ṣe ń fi péjì ara yín put ara yín sínú problem. ẹ mọ̀ pé ní tẹ bá ṣèkà fún kò ní gbàgbé. àfẹ́kà rán mi ò ṣèkà fún yín padà bọ̀ mo rí àwọn aburú tẹ tún ti ṣe but àwọn ayé ló ń dá yín lóhùn èmi kàn wò yín fọmọ àfààní.